ibi tó ti ń plan ìkà àwọn tẹ́ ti ṣorí máa wà láàrin wọn tí bá dárúkọ àwọn tó ya mọ́fì yẹn ayé wọn ti ṣá málámálá nígbà tí mo wà kì í ṣáà ilé ńlá nìkan àti mi ẹ má wọrí mọ́fì tèmi kankan máa jáde ìbẹ́yìn ti ya ti ẹ ti gbé sí YouTube Baba, ẹ wo original ní Netflix. with this, sir, Yeah. what has life taught you? Life has never stopped teaching me lessons, because life can never stop teaching you lessons, because you will never stop learning. We'll learn every day. Irú lesson kan náà ni irú legit kìíní kan tó lọ kọ̀ọ̀kan tí ṣé ẹ̀kọ́ ò sí fáwọn tó ń ṣe journalism mọ́ ni o mọ̀ pé sìn ọ̀rọ̀ ẹ lè gbé ẹ dẹ́wọ̀n o lọ gbé fọ́tò mi say this is what Genesis said. Where did I mention those names? But in the name of not being bothered as a pastor that you should keep quiet, all pastors should start talking up, speak up. Èèyàn lè dédé wò mí sísìn kó dédé fún mi 10 million, ó dàṣì mí ni. Àbí èèyàn dédé fún mi ní Rolex 75 million, ó dàṣì mí ni. Ìjọ tèmi àti ẹ̀ tí ń jìyà bọ̀ṣọ́ mọ̀ ni. Lára àwọn youth tí mi ò ní gbàgbé tí mo mọ̀ pé yẹ ká máa pray fún ní generation yìí, òun ni Barrister Jengbesi. Ọlá Jengbesi ó wà l'Abuja. You need to know this guy. Very calm, he's a lawyer. Ó ṣe ṣiṣẹ́ mbà ṣe is it minister gan ló ṣiṣẹ́ mbà ṣe àwọn tó reliable náà àwọn ọ̀dọ́ nìyẹn kò ń ṣe àwọn tí ebi ń pa tó ń ṣe àwọn wá ìròyìn o tí ì ní jẹ́ kó tutù wá ní èyí ní ìròyìn àjá àbalẹ̀ bó ṣe ń balẹ̀ lágbé síta ayé ẹ̀ ń bàjẹ́ lọ because when you want to write anything investigate and your story should not be one-sided. There should be maturity in journalism. Not because of fame, because of common story. So kò sẹ́ kankan tí màmá kọ́ ń bẹ̀ ju pé mò ń wò wọ́n mo dẹ̀ ń fi wọ́n rẹ́rìn bí ayé wọ́n ṣe ń bàjẹ́ lójú mi. Mò ń wò wọ́n pé ṣé lóòótọ́ lọ́lọ́run ẹ̀sọ́ kì í sùn. I will send the confession of that lady to you. Táàtì yẹn bá ti ẹ̀ṣẹ̀ mi rí bó ṣe àǹtí yẹn ló ṣàlàyé gbogbo bó ṣe ṣe èmi kan àwọn pé ṣé mò ń wo fíìmù ni torí tó bá jẹ́ lóòótọ́ màmá èmi kan tó bá kí n máa ń wọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀n báyọ̀ jẹ́ lójú mi ni èmi náà ni gbogbo ò lè jẹ́ rọ́ o nígbà tó jẹ́ ìtàn gbéṣẹ́ fún jẹ́wọ́ àwọn ẹlòmíràn tún jẹ́wọ́ àwọn ẹlòmíràn tún jẹ́wọ́ pé báyìí ló ṣe sọ fún wa nǹkan báyìí ló ṣe ó ní mo gba 25 million ẹni yẹn ní ṣèbí wọ̀ ló ní kí n bẹ́ẹ̀ fọ́ọ̀mù receipt àtúnrọ̀yàn sílé Genesis àplant èèyàn sílé ẹ̀ ẹni yẹn ló ń fún ọ ó ní 10,000 àwọn fẹ́ni tó ń fún wa ní information mi kẹ̀rẹ́ mo kọ́ ọmọ 22 sílé ọmọ ọlọ́mọ tí mò ń rán school inú wọn dẹ̀ ń ta ẹ̀ wọ́n dẹ̀ ń béèrè ìgbà tí bá wọlé ti bá jáde ẹ̀ já dúpẹ́ pé mi ò gbé nǹkan burúkú sílé tó máa fi gbé evidence síta mi ò di ẹni yẹn sọ ń bẹ̀ ẹni yẹn sọ pé nígbà táwọn boys táwọn ọ̀ràn wa kọ́ wá sun church gbé wọn security bẹ̀ yẹn táyì ṣe rí mobile police everywhere ni kò sẹ́ni tó máa lo security tó yẹ kó fẹ́ máa fi èmi ò ṣe láti fi oppress ìjì ló dé ọ̀tá lé ló tà mí fún tìta tí mo fi mọ̀ wípé tí náà bá tọ́ láṣọ ìjẹ́ ò lè tọ́ lè kan náà àwọn èèyàn ńlá ló wá bí all the time